à ń bá ní talẹ̀ à ń ralẹ̀ à ń kọ́lé ọ̀kan lára àwọn iléeṣẹ́ tí wọ́n ṣe lásìkò náà ní Holy Peace Land and Properties èyí tí wọ́n fi ìkàlẹ̀ sí ìlú Abẹ́òkúta àti wá sí iléeṣẹ́ wọn báyìí láti fi ọ̀rọ̀ jomitoro pẹ̀lú wọn bọ́ yín ṣe tí ó fi ń dá tó fi ń dùn ẹ máa kú kalẹ̀. ẹ ṣeun sà. orúkọ tí. orúkọ mi ni Farouk Odùkọ̀yà láti iléeṣẹ́ Holy Peace Lands and Property Limited, iléeṣẹ́ tó ń talẹ̀ tó ń talé tó ń báni kọ́lé lọ́nà tí ò ní wàhálà rárá. ìlú bó ni ẹ̀yin fìkàlẹ̀ sí? ìlú Abẹ́òkúta la wà ní nọ́mbà 4 Baba Alado Close ní ìlú Abẹ́òkúta ń bí ní ìta ọ̀sìn lẹ́yìn ilé oúnjẹ alága tí ó wà ní Ọpẹ́ Olúwa ní ìta ọ̀sìn bí. iṣẹ́ yìí ẹ ti ń ṣe é sìn à ń bá ní talẹ̀ à ń ralẹ̀ à ń kọ́lé fún ni ó tọ́dún mélòó? tá a bá ní káàká tá a ti ń bẹ lẹ́nu iṣẹ́ yìí a ti tó bí ọdún 10 registered company lẹ́nu wa nílùú Abẹ́òkúta yìí o kò sẹ́ni tí ò gbọ́ Holy Peace Land and Property Limited. bá a ṣe wá nílẹ̀ nílùú Abẹ́òkúta yìí bẹ́ẹ̀ náà la ní Kọ́bápẹ́ la ní káàkiri tá a ti máa ń bá àwọn èèyàn ralé talẹ̀. nípínlẹ̀ Ògùn ń bí àbẹ̀ ti nawọ́jà sí àwọn ìpínlẹ̀ míì náà? nípínlẹ̀ Ògùn ń bí náà ni lábẹ́òkúta àti láwọn ìgbèríko tó jẹ́ Ògùn ìpínlẹ̀ Ògùn state. so bó ṣe rí sà ọgbọ́n rẹ̀ ń dá sí i ṣé àwọn apá ọ̀lẹ́ ṣe ń ta fáwọn èèyàn sanwó díẹ̀díẹ̀ ni àbí táwọn èèyàn bá kàn ti kó wá kọ́ ra kọ́tọ́ máa rà kí kálukú máa bá ti rà bẹ́ẹ̀ àbó ní ọ̀nà tẹ́ máa ń gbà fáwọn fi mójútó? iléeṣẹ́ Holy Peace Lands and Property Limited iléeṣẹ́ tó já sí wípé iléeṣẹ́ aláàánú ni tó dẹ̀ fẹ́ dáadáa fún gbogbo èèyàn pátápátá. iléeṣẹ́ tó bá wá rí báwọn yóò gbìyànjú kó já sí wípé á fààyè gba àwọn èèyàn láti máa sanwó díẹ̀díẹ̀ fáwọn tí ò bá lágbára láti bá a lè fi encourage àwọn èèyàn náà tún ni. ẹlòmíràn wọ pé 50,000 lè máa ń gbà lóṣù, máa yọwọ́ oúnjẹ ń bẹ̀, máa yọwọ́ gbá ń bẹ̀, 20,000 ló máa ń kún lọ́wọ́ mi. mú 20,000 yẹn náà wá, mú 20,000 yẹn wá, wàá máa da díẹ̀ lóṣooṣù báyẹn. kó o tó mọ̀ owó ti pọ̀ ńlẹ̀, ó ti tó ra 1 plot, ó ti tó ra 2 plot. so iléeṣẹ́ wa náà a máa ń gbìyànjú láti fi irú àyè báwọn kalẹ̀ fáwọn èèyàn tó ti yé, láti bá a lè jẹ́ kó rọrùn fún wọn láti bá a lè donílẹ̀. ní àwọn tí ẹ wá ní àwọn estate yìí sí báyìí níbo làwọn ti ń gbé gan tẹ́ pé àtàbá débẹ̀ àwọn ẹ ti wà ń bẹ̀ lọ́tún lọ́sì? ṣe rí níbi tá a wà yìí níta ọ̀sìn Ìdíòrí anílẹ̀ ní Ìdíòrí ń bẹ̀ yẹn. Ìdíòrí ó súnmọ́ hospital Aro, gbogbo èèyàn ló mọ hospital Aro ní gbogbo Nàìjíríà, ní gbogbo world gan ló mọ hospital Aro. Ìdíòrí tá a nílẹ̀ ń bẹ̀ kò wá jìnnà sí hospital Aro yìí tá à ń talẹ̀ wá ní 700,000 naira. àwọn èèyàn dẹ̀ ti ń gbé bẹ̀. tọ́ ti rà lọ́wọ́ yín. àwọn èèyàn tí wọ́n ti pọ̀ tó ti ra lẹ̀ ń bẹ̀, àwọn èèyàn dẹ̀ ń gbé ní ìgbèríko yẹn náà. báwo lọ títì ń bẹ̀, báwo ṣe ń romi báwo ṣe rọrùn sí? iná ti débẹ̀ ẹni bá ra lẹ̀ ń bẹ̀ náà bóyá sí pé òun náà lágbára láti ṣe bọ́ọ̀hù fúnra ara ẹ̀ á ṣe. tó bá yẹ kí láti gbẹ́ kànga náà ni á gbẹ́ kànga láti bá a lè ṣètò bó ṣe máa rómi lò níbẹ̀. àmọ́ iná ti débẹ̀. ilẹ̀ táwọn sọ táwọn sàn 700,000 ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà lọ nílẹ̀ ń bẹ̀ tó ń talẹ̀ ń bẹ̀ tọ́dẹ̀ ń ta níbi 1 million 1.2 million. ṣùgbọ́n lára ẹ̀dẹ̀ táwa máa ń ṣe nílé iṣẹ́ wa ní Holy Peace Land and Property Limited nílùú Abẹ́òkúta yìí, lára àwọn ẹ̀dẹ̀ tá a máa ń ṣe náà ni pé ká má fowó ní àwọn èèyàn lára. torí ẹ̀ la ṣe ra gbé sí bóyá 700,000 ìwọ náà wá gba 1 plot. ó ju bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n a mọ̀ọ́mọ̀ ṣe bẹ́ẹ̀ ni pé yá ẹmu 700,000 wá 1 plot ti máa jẹ́ tiẹ̀ ní Ìdíòrí. yàtọ̀ sí Ìdíòrí a tún ní Alábàtà, a ní Family Estate phase 1 ní Alábàtà, ìyẹn súnmọ́ Funabu dáadáa. tàbádé Funabu báyìí Federal University of Agriculture tó wà ní Abẹ́òkúta lọ́nà Alábàtà, tá a bá débẹ̀ láàrin Funabu sí ilẹ̀ àkọ́kọ́ tá a sọ pé Family Estate phase 1 yìí kò ju ìṣẹ́jú 16 lọ tá a fi máa débẹ̀. ìyẹn à ń tà ní 450,000 naira per plot. gbogbo wa la mọ̀ pé
ibi tí èèyàn bá ti kọ́lé sí tẹ́tẹ́lẹ̀ ẹlòmíì kì í kọ́lé síbẹ̀ bó bá débi kan sìn torílẹ̀ níbà torílẹ̀ ní ẹ̀gbẹ́ rẹ̀ ò ní kọ́ ilé tiẹ̀ sórí ilé ẹlòmíì ó yà lọ sí ẹ̀gbẹ́ ẹbẹ̀ lọ́kọ́ títí ẹ sí ni. So FUNAB yìí tó jẹ́ school tó wà ní ibi tílẹ̀ yìí wà yìí ó ń jẹ́ kí èrò máa pọ̀ ní àdúgbò yẹn. So ó ń sún bọ̀ díẹ̀ àwọn èrò tí wá pọ̀ ń bẹ́ẹ̀ tó ń gbé lágbègbè ibi bẹ́ẹ̀ à ń tà ní 450,000 naira per plot. Àtúwá ní míì ní agbègbè Alábàtà yẹn gangan náà tí ó wà ní Alábàtà town ìyẹn jẹ́ family estate phase 2 ó wà ní Alábàtà town gangan ìlú tó lọ́ba tó lọ́jà tó ní gbogbo nǹkan táwọn yẹn lè máa rò pé àwọn fẹ́ ní ìlú yẹn ti ní. Òun ni ó jẹ́ ilẹ̀ tá ń tà lọ́wọ́lọ́wọ́ báyìí lára àwọn ilẹ̀ tá ń tà lọ́wọ́lọ́wọ́ báyìí òun la bẹ̀rẹ̀ kẹ́yìn tá bẹ̀rẹ̀ sí ní tà. So àwọn èèyàn ń jẹ àǹfààní ẹ̀ lọ́wọ́ báyìí ní 200,000 naira láìpẹ́ ń sìn àtúfowópamọ́ àmọ́ tó dáa ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní tà òun la ṣe ní 200,000 naira per plot. Ilẹ̀ yẹn ó dáa púpọ̀ fẹ́ni bá fẹ́ kọ́lé ni bẹ́ẹ̀ ni ẹni bá rò pé òun ò lè ṣe nǹkan ọ̀gbìn òun níbi tó jìnnà pé àfi kó òun súnmọ́ ibi táwọn èèyàn wà ó dáa púpọ̀ nítorí pé ìlú ńlá ni Alábàtà ìlú ó lọ́ba ó lọ́jà kí ni àwọn wá káàkiri gbogbo nǹkan tó lè máa sọ pé fẹ́ lọ́ máa wò ń tà ló wà ní ìlú náà rẹ̀ ń tà ní 200,000 naira per plot. Ohun tá a wá ṣe lórí ilẹ̀ yìí òun ní pé ẹni bá lè ra 1 acre lẹ́ẹ̀kan náà tó bá ra 6 plot lẹ́ẹ̀kan náà yóò gba fóònù ńlá kan 1 acre yẹn jẹ́ 1.2 million naira. Ẹni bá lè ra ilẹ̀ náà lẹ́ẹ̀kan náà yóò gba fóònù ńlá kan. Àwọn èèyàn ti pọ̀ tó ti ń ra ilẹ̀ ńbẹ̀ bó ṣe já sí pé àìṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní ra gbogbo àwọn èèyàn tó wà nílùú òyìnbó àwọn míì nílùú òyìnbó ẹlòmíì ti ní 10 acres ńbẹ̀ 15 acres tó ti yé. àṣepé ilẹ̀ yẹn pọ̀ dáadáa. Ilẹ̀ pọ̀ ńbẹ̀. àwọn tó wà nílùú òyìnbó ọgbọ́n ni ẹ máa ń dá fún wọn ẹ̀ ń kọ́ ń talẹ̀ fún wọn ni àbọ̀ làwọn plan mi bí kẹ́ ta fún wọn kẹ́ bá wọn mójútó tá a fi kọ́ parí. bẹ́ẹ̀ ni nítorí nínú iléeṣẹ́ wa yìí yàtọ̀ sí ká talé ká talẹ̀ lára àwọn nǹkan tá a tún máa ń ṣe òun náà ni pé ká bá ní kọ́lé. Àwa ní àwọn tó máa ń bá wa ya architectural design architect ti wa tó yá sí pé design wo ló fẹ́ gan a máa bẹ́ẹ̀ yá a máa fi hàn ẹ́ pé ṣó láìké lè ṣó ti yé báwo ló fẹ́ kó rí aláwọn surveyor tó wà registered gbogbo nǹkan tó bá fẹ́ ṣe nípa ilẹ̀ nípa kíkọ́lé aláwọn tí a máa ń bá ṣe kódà lórí àwọn ilẹ̀ wa aláwọn ilé tá a ti kọ́ sórí ẹ̀ ní 3 bedroom flat tẹ̀lé tà fúnra yín báyìí fẹ́ tà fúnra wa ṣó ti yé aláwọn ilẹ̀ bẹ́ẹ̀ káàkiri aláwọn ilé bẹ́ẹ̀ káàkiri tó yẹ sí àwa náà ń kọ́ ẹni bá fẹ́ kọ́lé tó wà ń lu òyìnbó tó yá sí pé ó ń wò pé ta ni mo lè fọkàn tán nílẹ̀ Nàìjíríà ń bíbá yìí ẹ máa bọ̀ nílé iṣẹ́ wa ẹ kàn pè wá sórí aago wa 07031002744 ẹ pè wá sórí aago wa lẹ́sẹ̀kẹsẹ̀ ládàá yín lòun lábẹ̀rẹ̀ sí ní ṣètò bá a ṣe ṣe tí ó dìrọ̀rùn tí ò ní sí wàhálà nítorí ilẹ̀ tiwa ẹlòmíì ara rẹ̀ lọ́wọ́ àwọn èèyàn yóò ní pé àwọn ọmọ onílẹ̀ wa ń disturb mi àwọn ọmọ onílẹ̀ ń dà mí láàmú kò sí irú rẹ̀ lọ́dọ̀ tiwa nítorí wípé ohun tó máa fi ń rí bẹ̀ fáwọn ẹni yẹn ni pé ẹlòmíì a kò sọ fún wọn nílẹ̀ pé yes mo fẹ́ ra ilẹ̀ yìí lọ́wọ́ ẹ̀ o kò wá lè sanwó pé a wá sanwó díẹ̀ lára owó ọmọ onílẹ̀ ìyẹn wá nílẹ̀ kò tí sanwó pé a wá lọ máa lo chance yẹn fún àwọn tó ń ralẹ̀ lọ́wọ́ ẹ̀ ṣùgbọ́n nílé iṣẹ́ tiwa ká tó bẹ̀rẹ̀ sí ní máa polongo ilẹ̀ kankan síta a ti rí wípé a sanwó tán fún àwọn ọmọ onílẹ̀ tá a bá ti sanwó tán tá a ti ṣèwé pé ilẹ̀ yìí o kì í ṣe ti yín mọ́ o ó ti di ti company wa wọn láǹfààní kankan láti lọ máa da àwọn oníbàárà wa láàmú. ẹ gbogbo owó rìsíìtì wọn ní rìsíìtì family rìsíìtì ọmọ onílẹ̀ nǹkan gbogbo yẹn kọ́ bọ́ọ̀lù ẹ̀dá sí. ohun tó wà ń bẹ̀ ni pé tí wọ́n ti ralẹ̀ lọ́wọ́ àwọn èèyàn tó yá sí pé gẹ́gẹ́ bí company ń sìn àti rà lọ́wọ́ àwọn family tó ti yé tá a bá ti rà lọ́wọ́ àwọn family ó ti di tiwa ohun táwọn oníbàárà wa need òun náà ni rìsíìtì àtọ̀dọ̀ tiwa nítorí pé ilẹ̀ yẹn ti kúrò lọ́dọ̀ àwọn tó ní tẹ́lẹ̀ ó ti di àwa làwa ní síta tó bá ti ní rìsíìtì wa tó ṣe document lọ́yà tí lọ́yà ti bá wọn sign ní registered lawyer tí ó ń ṣe àwọn lọ́yà gbẹ̀ẹ́gbẹ̀ o a ní àwọn èèyàn náà nínú company wa láwọn legal team
tó yá sí pé wọ́n á gbà ẹ́ nímọ̀ràn lórí bó ti ṣe ọ̀rọ̀ ilé rẹ ọ̀rọ̀ ilé rẹ. So tá bá ti ṣe bẹ̀rẹ̀ tá ti fún ẹ receipt tá ti ṣe dọ́kúmẹ́ǹtì lọ́ọ̀yà tó bá yẹ sí pé o fẹ́ ṣe corner piece ẹ tó sanwó corner piece tó ṣe allocation fún ẹ a máa ti yọ kalẹ̀ pé òkè ilẹ̀ yìí ti di ilẹ̀ lágbájá nínú àwọn ilẹ̀ wa lágbájá ló wà ní báyìí ṣó ti yé tó bá tó fẹ́ ṣe survey a máa tún bẹ́ẹ̀ ṣe láì gbáwó tó máa gani lára rárá bó fẹ́ ṣe CFO náà ni a tún bẹ́ẹ̀ ṣe. CFO náà ilẹ̀ yìí náà ó tẹ̀lé wa. CFO general global CFO ni làwọn máa ń ṣe sí orí ilẹ̀ tó ti yé àmọ́ ẹni wọ́n fẹ́ ṣe personal CFO fúnra ara ẹ̀ títí ẹ̀ gangan ó láǹfààní àti ṣe á dẹ̀ rí á make sure pé a bá ṣe yóò jẹ́ rọrùn tó ti yé nínú àwọn nǹkan tí a máa ń ṣe ní company wa. Lára àwọn ilẹ̀ tá a tún ní a nílẹ̀ ní Kọ́bápẹ́ lọ́nà tàbá lọ sọ́nà Ṣàgámù láti Abẹ́òkúta ní Kọ́bápẹ́ wà tí ẹ bá ń gba ọ̀nà Òkèmọ́sàn lọ ilẹ̀ ẹbẹ̀ yẹn à ń ta ní 2.5 million naira per plot òun là ń ta ilẹ̀ Kọ́bápẹ́ ilẹ̀ tó yá sí wípé àwọn èèyàn ń rà ní kódà a fẹ́ jẹ́ kó yá sí pé àwọn tí ó máa jàǹfààní ilẹ̀ yìí kó jẹ́ pé àwọn tó wà nílùú òyìnbó àwọn dàbí kí ogun wọn meet ń bẹ̀ pé àwọn tó wà ní diaspora ṣùgbọ́n tó bá wà nílẹ̀ yìí náà tó náà fẹ́ jàǹfààní ẹ̀ kó náà máa bọ̀ àyè wà dáadáa láti jẹ àǹfààní ẹ̀. àìpẹ́ àwọn àǹfààní náà ni pé kí ẹ máa sanwó díẹ̀. bẹ́ẹ̀ni. fọ́dún mélòó àṣé kò lọ́jọ́ ni kò nígbà. èèyàn lè sanwó fún oṣù mẹ́ta èèyàn lè sanwó fún oṣù mẹ́fà kódà ọdún kan fáwọn lẹ́ẹ̀mí tó ti yé èèyàn lè sanwó bẹ́ẹ̀ a ní báyìí máa ń ṣe ẹni tó bá fẹ́ sanwó outright á sanwó lẹ́ẹ̀kan náà ẹni tó bá fẹ́ sanwó in installment á sanwó in installment pé ní báyìí máa ń ya plan tí èèyàn bá ti tẹ̀ á san díẹ̀díẹ̀ tó ti yé bẹ́ẹ̀ náà nípa a nílẹ̀ farmland táǹtà à ń tà in acres 450,000 naira per acre ni à ń tà ìyẹn wà ní ọ̀pẹ́jì ní ẹni tó wá fẹ́ jàǹfààní ẹ̀ kó wá rà kó wá dáko lọ a máa rí pé ohun tí oúnjẹ ọ̀pọ̀lọpọ̀ ń yà lóde òní níjọba tá à ń ṣe tá à ń lò lọ́wọ́ yìí lára rẹ̀ náà ni pé a ṣe àgbẹ̀ mọ́. sọ àjẹ́ pé àǹfààní èèyàn filẹ̀ ṣoko náà ẹni yẹn náà. àǹfààní ẹ̀ wà tí ọmọ ara rẹ̀ ilẹ̀ wà gan. àwọn wàhálà wọn fi màálù jẹ ko wọn kó dẹran wọlé dẹran gbogbo ẹ̀ bàǹkókò jẹ́ security náà ń jiyàn gbé kí ni iléeṣẹ́ yín ìjẹ́ tiẹ̀ létò fúru yẹn. bẹ́ẹ̀ ni torí ẹ̀ la ṣe máa ń gba àwọn èèyàn nímọ̀ràn pé ohun tẹ́ ẹ bá fẹ́ rà ẹ rí wípé ẹ mójú yín débẹ̀ ẹ mójú débẹ̀ o kẹ ẹ rí bí nǹkan ṣe ń rí ń bẹ̀ ẹ lọ wò pé ṣáwọn èèyàn náà ń dáko ń bẹ̀ kẹ tó rà tó bá yá sí pé nítorí àwọn bòmí wà tẹ́lẹ̀ káwọn sọ́kẹ́ farmland tó ó jìnnà gan àwọn àǹtálẹ̀ kékeré farmland náà ni kò sí èèyàn kan tó ń dáko ń bẹ̀ tó bá fi lè múyàn 2, 3, 4 ń dáko ń bì kan á já sí wípé kò sí fìtínà àwọn Fúlàní ń bẹ̀ nìyẹn ibi tí fìtínà Fúlàní bá wà tipátipá lẹ́ẹ̀fi rí èèyàn kan tí ó máa dáko bí ayẹ́sìpẹ́ ni ẹgọ́ mọ̀ wọ́n rí bákan ni ṣó ti yé so kò sí wàhálà kankan ẹ wá sí ọ́fíìsì wa ẹ wá wo nǹkan tẹ́ ẹ fẹ́ rà tẹ́ bá ní ààyè tẹ́ bá láyè ẹ pè wá bí a fídíò call láṣẹ ni a fi hàn yín pé ohun tẹ́ fẹ́ rà lélẹ́ yìí o tá bá ti ṣe allocation a fi hàn yín pé a ti ṣe allocation orúkọ yín ti wà nínú survey wa o tó wáyé pé ẹ sanwó corner piece náà ni a fi hàn yín pé yes àti corner piece orúkọ yín la kọ sí ibẹ̀ kò sí bójúbójú kankan bẹ̀ níbi àwọn ọ̀rọ̀ ilẹ̀ wa. nọ́mbà yín kàtó wà lọ. nọ́mbà wa lẹ́ẹ̀kan sí 070 31 00 2744 lẹ́ẹ̀kan sí 070 31 00 2744. ẹ ṣe gan àdúgbò ẹ. ẹ ṣeun sá.